ojúṣe imam ní mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí adarí àti àwòkọ́ṣe rere fún àwọn jàmáà kò ṣeé fẹnu tẹ́ńbẹ́lú pé. Ọ̀rọ̀ yìí ló jẹ jáde níbi ìkójáde ìwé kan tí àkòrí rẹ̀ ń jẹ́ ipò imam àti ìṣàkóso mọ́ṣáláṣí, eléyìí tí Imam Abdulrahman Ọláwálé Jagùnná kọ láti sàmì ayẹyẹ ọjọ́bí 60 ọdún rẹ̀ lórí ìpẹ́. Akọ̀ròyìn wa Agboola Elúfowójò bá wọn pèsè níbi ayẹyẹ náà, eléyìí tó wáyé ní gbọ̀ngàn ìgbàlejò mọ́ṣáláṣí Arárọ̀mí, Òṣìmọ̀rẹ̀ Ìjẹ̀bú-Òde. Ẹgbẹ́ wa àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Ayẹyẹ oníbejì náà ni wọ́n fi sàmì 60 ọdún ọjọ́bí àti ìkójáde bí ọmọ tuntun ìwé kan tí wọ́n pè ní Imam àti ìṣàkóso mọ́ṣáláṣí, etí ọlọ́jọ́bí náà Alhaji Imam Rahman Ọláwálé Jagùnná tí í ṣe ìmáàmù ti Arárọ̀mí Mosque tó wà ní Òṣìmọ̀rẹ̀ Ìjẹ̀bú-Òde. Nígbà tó ń kí àwọn àlejò síbi ayẹyẹ náà, alága ìgbìmọ̀ tó ṣe àkóso ayẹyẹ yìí Alhaji Abdulfatai Balógun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Allah fún bó ṣe jẹ́ kí ayẹyẹ náà wáyé. Ó wá yin ọlọ́jọ́ ìbí náà Alhaji Ọláwálé Jagùnná fún ipa takuntakun tó ti kó nínú ìtànkálẹ̀ ẹ̀sìn Islam àti ojúṣe rẹ̀ ní agbègbè tó ń gbé. Alága níbi ayẹyẹ náà Alhaji Wálé Anọmọ tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Ìkọ̀sí Èjìrìn tó wà ní ìpínlẹ̀ Èkó ṣàpèjúwe ọlọ́jọ́ ìbí yìí gẹ́gẹ́ bí olùwọ̀kọ́ṣe rere àti alábàáṣepọ̀ nídìí ọ̀rọ̀ òṣèlú látọjọ́ tó ti pẹ́ àti onímọ̀ nípa ẹ̀sìn. Olùdánilẹ́kọ̀ọ́ pàtàkì Ọ̀jọ̀gbọ́n Hakeem Akànní tí ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti Ọlábísí Ọ̀nàbànjọ tó wà ní Àgọ́ Ìwòye sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa ohun tí àti ojú tí Islam fi wo ọjọ́bí, ọjọ́ ikú àti ọjọ́ àgbéǹde àlìkíámà. Ó wá rọ̀ ọlọ́jọ́ ìbí náà láti wòye ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí dáadáa. Nígbà tó ń ṣe àgbéléwọ̀n ìwé náà, Ọ̀jọ̀gbọ́n Táíwò Moshood ti ilé ẹ̀kọ́ gíga ti yunifásitì ìpínlẹ̀ Èkó ṣàpèjúwe mọ́ṣáláṣí àti ìmáàmù gẹ́gẹ́ bí ohun tí ò ṣeé yà sọ́tọ̀. Wá ké sí àwọn jàmáà láti rí mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí ilé ìgbé wọn kejì. Ẹni tó ti fìgbà kan rí jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde Alhaji Túndé Ẹ̀míọlá Gazal pẹ̀lú àwọn jàǹkànjàǹkàn mìíràn ni wọ́n parapọ̀ láti ṣe àkójáde ìwé yìí tó ní orí 16 tó sì jẹ́ ojú ewé 52 tí àkòrí rẹ̀ jẹ́ Imam àti ìṣàkóso mọ́ṣáláṣí. Ẹlẹ́yìí ọjọ́ yìí Alhaji Imam Rahman Ọláwálé Jagùnná àti àwọn ẹbí rẹ̀ fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run Allah tó jẹ́ kí ọjọ́ náà wáyé láyọ̀ àti àlàáfíà. Ní àsìkò kan mò ń lecture, lásìkò kan mò ń teach ní school, lásìkò kan mo go into politics. Ọlọ́run dẹ̀ ní kí n làmìlaka ń bẹ̀, mo tún kúrò ń bẹ̀. Ọlọ́run ní kí n máa dáṣẹ́ ara mi sílẹ̀, mo tún kúrò ń bẹ̀, wọ́n tún fi mí ṣe imam. Tí èèyàn bá bojú wẹ̀yìn náà, gbogbo eléyìí náà tó nǹkan tí èèyàn lè fi dúpẹ́ fún Ọlọ́run ọba. Nǹkan tí mo kàn mọ̀ lọ́rọ̀ wọn ni pé ẹ̀sìn wà lára wọn, wọ́n dẹ̀ ní bẹ̀rù Ọlọ́run, wọn dẹ̀ ń fi gbá kan bọ̀kan ní bọ́rọ̀ bá ṣe rí náà ṣe máa sọ. Wọ́n jẹ́ àwọn èèyàn tó máa ń ṣe dáadáa nínú community ní gbogbo ní Muslim aspect. Àkànṣe àdúrà wáyé láti ẹnu Grand Chief Imam ti Ìjẹ̀bú-Òde Sheikh Miftaudeen Ayánbádéjọ. Ọlọ́jọ́ ìbí Alhaji Imam Rahman Ọláwálé Jagùnná jẹ́ olùkọ̀wé tó ti kópa takuntakun nídìí ìmọ̀ ẹ̀sìn Islam àti ẹ̀kọ́ nípa Arabic nípa kíkọ oríṣiríṣi àwọn ìwé atọ́kajáde lórí ẹ̀sìn náà. Láti Ìjẹ̀bú-Òde, Agboola Elúfowójò ló ń jábọ̀ ìròyìn.